Ẹkúṣẹ́. Ẹkúṣẹ́ sá o. Yes sir, ẹ ṣe ìjọsí. Yes sir.
Yeah, I'm motoring around the Tokpa market. Let's say the market is called Tokpa. So, mo lérò pé ẹ fẹ́ràn fídíò náà. Ẹ yẹ kí n mọ̀ tẹ́ bá tún fẹ́ rí nǹkan míì. So, ẹ bá mi like fídíò yìí. Tẹ́ bá ti like ẹ, ó mì pé ẹ ti fún mi ní 5,000 naira ni ẹ. Mo dẹ̀ fẹ́ wo iye 5,000 naira bóyá ó máa ká owó ìrìn tí mo rìn tí máa rí lórí fídíò yìí. So kò ní jù báyìí lọ. Kó tó dìgbà míì, ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.